Hi everyone, welcome to my channel. Ẹjọ́ bàbá, ǹjẹ́ wọ́n máa ń kọ́ iṣẹ́ ìṣègùn ni àbí wọ́n máa ń bímọ yàn sà? Àdúrà gbà kódà gan kí wọ́n béèyàn sínú iṣẹ́ ìṣègùn yìí tí ò bá dúró tì tí ò bá kọ́ kò lè mọ̀ ń pa ẹ̀ wọ́n máa ń kọ́ gidi ni. Ẹ ṣeun bàbá. Ẹjọ́ wa tún máa ń gbọ́ pé oògùn tó bá ṣe oògùn gbà míì pé oògùn yẹn lè jẹ́ ó dẹ̀ lè má jẹ́, kí làwọn nǹkan tó lè fà á tó oògùn lè fi jẹ́ àfi kí ló fà á tó òfin ní lè jẹ́? Ẹ ṣé olóòtú, àdúrà gbà. Ó máa ń rí bẹ́ẹ̀, ó dẹ̀ pín sí ọ̀nà oríṣiríṣi. Àkọ́kọ́, àyànmọ́ ó pé oríṣiríṣi. Ẹlẹ́dàá ẹlòmíì kì í lo nǹkan dúdú. Ẹlẹ́dàá ẹlòmíì kì í lo nǹkan dúdú rárá. Ká tó ṣiṣẹ́ fún yàn wọ́n máa ń tọ̀nà ẹ̀ wò ni. Àbẹ́gbọ́, ìyẹn one. Ẹlẹ́ẹ̀kejì, ayé ò ní mú wa, ayé ò ní bá wa jà. Ẹlòmíì wà láti inú ilé ẹ̀ àbí ládùúgbò àbí ní èrò ta wọ́n máa ti bẹ̀rẹ̀ sí ní bájà pé kò sí nǹkan tó lè máa lò kò ní jẹ́ fún. Àbẹ́gbọ́, oníṣègùn gbọ́dọ̀ ti tọ̀nà débẹ̀ kó tó ṣe iṣẹ́ fún yàn. Kó tó ṣiṣẹ́ fún yàn. Tabádẹ̀ ṣiṣẹ́ yìí náà dẹ̀ rèé kéèyàn máa fi tọ́lọ́run kún. Ọlọ́run ló ń fàṣẹ sí. Ẹ ṣé bàbá. So ẹjọ́ wa bá wa sọ̀rọ̀ nípa Ọ̀sanyìn. Ta ni Ọ̀sanyìn sà? Ẹ ṣé olóòtú. Ọ̀rúnmìlà kì í ṣe èèyàn. Ọ̀sanyìn kì í ṣe èèyàn. Ògún kì í ṣe èèyàn. Ṣùgbọ́n láwọn àkọ́dá tí Ọlọ́run ọba tó ti kọ́ rán sílé ayé ni. Bẹ́ẹ̀ náà ni àwọn òrìṣàlá, Ọbàtálá, nǹkan kan tí wọ́n sọ yẹn. Àkọ́dá tí Ọlọ́run ọba tó ti rán sílé ayé ni. Olúbíkin náà ló kọ́ Jáwé, Ọ̀sanyìnbíkin náà ló kọ́ Wàgbò, Ajífàpọ̀dùkọ́ ló gbé ọmọ ọlọ́njọ́ náà tó lọ, Ògúnlákáyé ló jó tó fi di ẹbu tí wọ́n ń lò lénìí. Gbogbo wọn náà nítumọ̀, wọ́n ní orísun. Ó lójú ọ̀rọ̀ tí ta lè nàná ẹ̀ lérí nǹkan yìí. Torí Ọ̀rúnmìlà pẹ̀lú Ọ̀sanyìn ó ní ìrìn àjò wọn kó tó kan orò tá à ń pè ní Ẹ̀rùngbè lọ́jọ́ tèmi. Ìrìn àjò Ọ̀rúnmìlà pẹ̀lú Ọ̀sanyìn yẹn òun ló dé ọ̀dọ̀ Ẹ̀rùngbè yẹn. Ó níwọ̀nba ibi tí a lè sọ̀rọ̀ dé lórí àwòrán báyìí. Ọlọ́run á gbàdúrà wa. Àṣẹ bàbá, ẹ ṣeun gan. Ẹjọ́. Àwọn kan sì gbà wípé bóyá kò sí nǹkan tó ń jẹ́ Ọ̀sanyìn. Ǹjẹ́ nǹkan sì wà tó ń jẹ́ Ọ̀sanyìn tó ń sọ̀rọ̀ bàbá? Lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run. Ọ̀sanyìn pé ríṣiríṣi. Àbẹ́gbọ́, béèyàn bá ṣe òrìṣà ẹ̀ náà ṣe máa bá. Àwọn bàbá wa láyé àtijọ́, ẹ̀gbọ́n Yorùbá mi, láyé àtijọ́ àwọn bàbá wa bẹ́ẹ̀ ni Ọ̀sanyìn ti wà nìyẹn kó tó bí àwa, kò dẹ̀ tí ì parẹ́ dèní. Ọlọ́run á gbàdúrà wa. Ẹ ṣeun bàbá. Àwa wá rò wípé nígbà tí ọ̀rọ̀ bá dí tó dí gan táwọn èèyàn rò pé kí ni ó yẹ kán ṣe sọ̀rọ̀ ayé wọn, ǹjẹ́ Ọ̀sanyìn lè sọ pé báyìí ni kò yẹ ní í ṣe lọ báyìí? Lágbára Ọlọ́run
lágbára ọlọ́run ṣe rí ìgbà tí mò ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá mi ọ̀gá mi ń lo ọ̀sányìn kan ẹ̀ ń gbọ́ lára oògùn tí mò ń lò lénìí oògùn ọ̀sányìn ló pọ̀ jù yàtọ̀ sí èyí tí mo bá lájogúnbá tó máa jí mi lóru ó máa pe orúkọ báyìí ó máa pè mí lóru ni ó máa sọ oògùn fún mi ni ẹnìkan ń bọ̀ láàárọ̀ ọ̀la o ẹnìkan ń bọ̀ láàárọ̀ ọ̀la kó sọ fún ọ̀gá ẹ sọ fún Déyẹmí kó sọ fún Déyẹmí nǹkan báyìí ló ń bá bọ̀ oògùn báyìí ní kẹ́ lò fún ìmí inú wọn gan ó ń ta mọ́tò ọ̀sán yìí máa ní ká máa gbowó lọ́wọ́ ẹ̀ ni àbẹ́gbọ́ pé kọ́bọ̀ á gbọ́dọ̀ gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀nà máa gbowó lọ́wọ́ ẹ̀ yẹn tọ̀sán yìí máa ń sọ ńgbà míì ló fà á tẹ́lòmíì fi ń sá fúnṣẹ́ ọ̀sán yìí pé ọ̀sán yìí mà lè ní kó máa gbà kọ́bọ̀ kí lòun ṣiṣẹ́ fún látàárọ̀ ọtí tó máa rà gan ó lè ní ògógóró ìgò kan o a lè bẹ̀rẹ̀ sí nílò ó sì kó bu kọ́ọ̀pù kan pé o máa ní olè ní ẹ gbogbo ẹ̀ nìkan dà léwu lórí gbogbo ẹ̀ ló máa mú. ẹ ṣeun bàbá àwa rí i pé nígbà tá a rí pọ̀ sọ́yìn wà yìí kí ló wá fà á tí àkíṣe máa ń rí káàkiri orí ayélujára kí ló fà á tí àkíṣe máa ń gbóhùn ọ̀sán yìí káàkiri bí yá ká wò lórí. ẹ ṣe ó máa ń rí bẹ́ẹ̀ ẹ yé ọlọ́run gbàdúrà wa ní gbogbo òrìṣà ìrúnmalẹ̀ abẹ́ẹ̀gbọ́ ọ̀sányìn orò ẹ̀lúkú kì í ṣe nǹkan tẹ́ lè máa rí lórí ayélujára tó gbọ́dọ̀ máa wà bẹ́ẹ̀ ẹ gbọ́ kò sẹ́ni tó máa tún da ayé wò ẹ gbọ́ Yorùbá mi ọ̀sányìn orò tá à ń pè ní ẹ̀rùngbè àti ẹ̀lúkú ọmọ aṣáwọn ní póríkì ẹsẹ̀ kì í ṣe nǹkan tá lè máa rí lójú ayélujára ẹ gbọ́ àwọn alágẹmọ máa ń kọrin kan tágẹmọ bá bẹ̀rẹ̀ sí ní ṣeré báyìí tínú wọn bá dùn wá ní má forí ṣàṣẹyà o dìímú pẹ́ má forí wọ́n máa ń di ayé mú pinpin ni wọ́n ń tú ayé lẹ̀ ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé bàbá inú wa dùn fún nǹkan tẹ́ ẹ sọ yẹn sàn inú wa dùn gan fún àǹfààní àwọn ọmọ Yorùbá àfi nǹkan tó ń rò lọ́kàn because ẹnìkan sọ̀rọ̀ ní orí ayélujára tá à ń sọ yìí wọ́n ń pè ní Ọba Solomon ó sọ wípé gbogbo nǹkan tá à ń dì pamọ́ yìí ẹ gbé síta kí gbogbo ayé rí ìdí tí mo fi béèrè ìbéèrè yìí nìyẹn so ẹ ṣeun nǹkan tẹ́ ẹ dá wa lóhùn.